A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ò lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba lórí ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Malam Nuhu Ribadu, òun mà ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn ẹgbẹ́ alátakò gbogbo láti má ṣe fi ẹnu búburú àti ìwà àìgbọ́ra ẹni yé láti fi da ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu rò. Ribadu tó sọ wípé ó jẹ́ ohun tó dùn òun jọjọ láti máa rí àwọn ẹgbẹ́ alátakò kí wọ́n máa fojú kéré ààrẹ Bọ́lá Tinubu àti ètò ìṣèjọba rẹ̀, kí wọ́n máa fi ojú rénà ààrẹ Tinubu tó ń ti àwọn tí wọ́n kó sọ̀dí tí wọ́n jọ ń tukọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ribadu tó sọ̀rọ̀ náà lásìkò eléyìí tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, sọ wípé ó yẹ kí wọ́n máa bọ̀wọ̀ fún olórí ni. Ó ní pàápàá jù ààrẹ Bọ́lá Tinubu, ó ní òòṣà kan ṣoṣo eléyìí tí Ọlọ́run rán, áńgẹ́lì kan ṣoṣo eléyìí tó wá láti òkè láti wá tún ohun tó ti bàjẹ́ ṣe, òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ o. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lè má bá wọn sọ̀rọ̀ àwọn ààrẹ tí wọ́n ti jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé òun ò rí wọn tán. Ó lámọ̀ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ní òun rí òde o, òun sì mọ bí orílẹ̀-èdè Nàìjíríà ti rí síwájú kó tó di pé ààrẹ Bọ́lá Tinubu ó gba ìdà ìṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023, lélẹ́yìí tó sì ti ń tukọ̀ rẹ̀ láti ìgbà náà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ òun ní Tinubu dojúkọ o, láwọn ìṣòro èyí tó bá lórí tábìlì léyìí tó tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà, tó sì gbé àgbélébùú ọ̀hún láì ṣe wípé bóyá ó pe ẹnikẹ́ni láti dáwó fún kí wọ́n jọ gbé o. Nípa ìdí èyí, Nuhu Ribadu ní gbogbo àwọn ẹgbẹ́ alátakò gbogbo kí wọ́n ṣèwé agbéjẹ́mọ́wọ́ o, kí wọ́n sì ṣẹnu wọn ní dédé síbí. Wọ́n ní torí pé ààrẹ Tinubu kọjá ní tá a lè sọ̀rọ̀ búburú sí, ó kọjá ní tá a lè ta rẹ̀ sí lára, nítorí lára àwọn ògúnná gbòǹgbò tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa ṣèrántí rẹ̀ ní dáadáa, òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ o. Gẹ́gẹ́ bí Nuhu Ribadu ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ẹgbẹ́ alátakò gbogbo láti má kọjá àyè wọn sọ̀rọ̀ búburú tàbí kí wọ́n fojú rénà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú PDP mà ni wọ́n ti sọ̀rọ̀ wípé kí wọ́n má ṣe kọ yọ wọn kéré láwùjọ àwọn ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí, tòun ti bó tilẹ̀ jẹ́ wípé púpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ẹgbẹ́ òṣèlú yòókù gbogbo ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tuntun ADC báyìí. Ṣùgbọ́n o, wọ́n ní ẹni tó bá tó nígbà náà lásàtọ̀ lọ, ẹgbẹ́ òṣèlú PDP náà ló tó orílẹ̀-èdè Nàìjíríà gbà kúrò lọ́wọ́ làásìgbò ọ̀fìnkìn eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC àti ọmọ oyè wọn ti ṣe ààrẹ Bọ́lá Tinubu tó kó orílẹ̀-èdè Nàìjíríà sí. Ẹni tó sọ ọ̀rọ̀ náà lẹ́ni tó jẹ́ igbákejì olórí àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP, eyín ọ̀gbẹ́ni Timothy Ọ̀zádàlò, òun náà ló sọ ọ̀rọ̀ náà o. Timothy tó sọ ọ̀rọ̀ ọ̀hún sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP nìkan ni ẹgbẹ́ òṣèlú tó dá dúró tí ò farapẹ́ ẹnikẹ́ni. Ó ní bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ òṣèlú eléyìí tó ní ìlànà àti òfin ni, tí wọ́n sì ń ṣe ohun tó tọ́, ohun tó yẹ ní ìlànà sí ìbámu sí òfin tí wọ́n fi gbé ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀. Nípa ìdí èyí, ó ní bẹ́ẹ̀ bá gbọ́ ariwo ẹgbẹ́ òṣèlú PDP lọ́tún gbọ́ lósì, kẹ́ ẹ gbọ́ níwá kẹ́ ẹ gbọ́ lẹ́yìn gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní kì í ṣe wípé bóyá wọ́n sùn tàbí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti kú o, bí kò ṣe wípé àgbò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá. Ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n ṣe lábẹ́ aṣọ báyìí, tó sì jẹ́ pé ní ìgbà tí èso iṣẹ́ náà tí ó bá ta jáde, mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni yóò jọrọ rẹ̀. Bákan náà ni igbákejì ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP náà, Timothy, ló gbé oríyìn fún ẹni tó jẹ́ adelé alága
fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́wọ́ báyìí ọ̀gbẹ́ni Umar Damagun ó ní bẹ́ẹ̀ bá wò dáadáa alága bó ti ń kúrò ní ìpínlẹ̀ kan ló ń lọ ìpínlẹ̀ kan láti lọ rèé lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ògbónágbòǹgbò lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP láti lè rí dájú pé ìpadàbọ̀ Àbíjà wọn báyìí agbára àti èso rere ní òṣò fún orílẹ̀-èdè yìí lákòótán náà rọ Timothy ó rọ gbogbo àwọn ẹgbẹ́ alátakò àwọn ọmọ Nàìjíríà kí wọ́n rí wípé kán má fi ẹnu búburú sọ ẹgbẹ́ òṣèlú PDP. ṣé ibi tí olóríire bá wà òun náà lèmi wà tẹ́yìn náà wà o báyìí ni àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ṣe Ìbàdàn lùlù ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti darapọ̀ mọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù gbogbo ọmọ Ìbàdàn ńlò Olúyọ̀lé láti kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun eléyìí tó gbọ́ sórí oyè lẹ́yìn ikú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí í ṣe ẹlẹ́kẹtàléníogójì tí ó jẹ́ ọba Owólabí èyí tó dágbére fún ayé o lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí tí ẹni tó ti fìgbà kan jẹ́ sẹ́nétọ̀ rí àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba Adéwọ̀lú Rashidi Ládọjà tóun yóò bọ́ sórí ipò náà láìpẹ́ yìí tí wọ́n ó ṣe gbogbo ètò fún un gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹlẹ́kẹrìnléníogójì irú ẹ̀ o báyìí ni àwọn ẹ̀yà Eze Ndigbo tí wọ́n fi ilẹ̀ Ìbàdàn ṣebùgbé ni wọ́n ti darapọ̀ mọ́ gbogbo ọmọ Ìbàdàn pátá láti kí ọba Adéwọ̀lú Rashidi Ládọjà kú oríire gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun ti ẹlẹ́kẹrìnléníogójì tí ó jẹ́ ní ilẹ̀ Ìbàdàn ẹni tó jẹ́ olórí àwọn ẹ̀yà Ìgbò ní ilẹ̀ Ìbàdàn èyí tó kó àwọn ìsọ̀nùgbé rẹ̀ tí wọ́n kó sọ̀dí láti lọ rèé ṣe ẹ̀lẹ́mbẹ̀hún ẹkú oríire sí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun eyín Eze Ọ̀rámàdíkè èyí tó tẹ ààfin ilé ọba tuntun ọ̀hún tó ń bẹ ní Bódìjà tó ń ti àwọn ẹmẹ̀wà rẹ̀ láti lọ rèé kí kábíyèsí ọba orí adé tuntun tilẹ̀ Ìbàdàn ọba Adéwọ̀lú Rashidi Ládọjà kú oríire wípé inú àwọn dùn ó ṣe àpèjúwe Rashidi Adéwọ̀lú ní ìgbà tó ń bẹ gẹ́gẹ́ bí ọmọ aṣòfin àgbàlẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tó ní òótọ́ ìwà pẹ̀lẹ́kùtù bákan náà ní ìgbà tí Adéwọ̀lú tó ń bẹ ní gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún náà lọ́hùn-ún ẹ̀yà Eze Ndigbo ẹni tó jẹ́ Eze Ọ̀rámàdíkè ó ṣe àpèjúwe ní ìgbà tí Adéwọ̀lú ń bẹ ní gómìnà ó ní gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ ń ló fi ń ṣe àtìlẹ́yìn fún àwọn ẹ̀yà Ìgbò Haúsá àti gbogbo àwọn ẹ̀yà yòókù tí ò fárí apá kan dá kan sí ó ní kò fi tẹ̀sìn tàbí ti ẹ̀yà tó ń ti èdè kò fi ṣe o ó ní gbogbo èèyàn pátá ni Adéwọ̀lú kó mọ́ra o inú àwọn sì dùn nígbà náà lọ́hùn-ún nítorí pé ó fi àyè gbà wọ́n láti lè nà ìyẹ́nu apánu ẹsẹ̀ lórí okòwò àwọn o wọ́n ní báyìí tó ti wá de Olúbàdàn tilẹ̀ Ìbàdàn báyìí àwọn ní ìgbàgbọ́ wípé gbogbo ìrírí àti àwọn ọgbọ́n tó lò nígbà tó ń bẹ lórí ipò ìjọba yóò lò yóò sì fi mú ìdàgbàsókè àti ọ̀tun wọ ilẹ̀ Ìbàdàn lápapọ̀ bákan náà ni wọ́n bá àwọn ìdílé ọba èyí tó gbéṣẹ̀ tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀ ìdílé ọba Owólabí Ọlákùlẹ́yìn èyí tó dágbére fún ayé o ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ní àwọn ẹ̀yà Ìgbò bá wọn kẹ́dùn wípé kí Ọlọ́run ọba kó di ìdílé náà mú ilẹ̀ Ìbàdàn kó máa di ọ̀tun sí ní ojoojúmọ́ o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rọ́wọ́ tó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó jẹ́ pé wọ́n níye ní àwọn èèyàn tí wọ́n ti kó báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde eléyìí tí àwọn oníròyìn ṣe ìwádìí rẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó eyín Benjamin Hundeyin èyí tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ wípé síwájú ọjọ́ keje oṣù keje èyí tí wọ́n gbà lérò wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n máa ń lo àǹfààní ọjọ́ keje oṣù keje 7/7 yìí láti fi kọlura wọn kí wọ́n ba nǹkan jẹ́ o wọ́n ní síwájú ìgbà náà ní ẹni tó jẹ́ ọ̀gá àgbà yányán o ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó àti àwọn ẹ̀ka ètò ààbò gbogbo ni wọ́n ti ń ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àti àwọn oníjàgídíjàgan láti ṣèwé àgbéjẹ́mọ́wọ́ o wípé wọn gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ wípé ẹnikẹ́ni ó sọ wípé òun ṣe àbí ìkọlù kan ní ọjọ́ keje oṣù keje eyín 7/7 wípé ẹnikẹ́ni yòówù tí wọ́n bá ti rọ́wọ́ tó báyìí á jẹ́ wípé wọ́n máa mú lọ sí ibi tí imí ẹṣin tó ti dulẹ̀ ní o. Benjamin wá fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú bí wọ́n ṣe ìpàdé ọ̀hún
àti ìkìlọ̀ tó ń ti ìfọn rere. Wọ́n ní àwọn kan elétí ikún àwọn ọ̀dọ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan wọ́n sì kóra wọn jọ ò léyìí tí wọ́n fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ Èkó láàmú síwájú kó tó di wípé ọwọ́ pálábá àwọn ségi pàápàá jù láwọn agbègbè bíi Ìkòròdú, Ìdímù, Ìmùṣin àti Bàrígà tó fi mọ́ Ìyànà Ọba. Wọ́n ní àwọn agbègbè wọ̀nyí ni wọ́n ti rọ́wọ́ tó àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn náà tí wọ́n níye ní orúkọ báyìí tí wọ́n sì ti wà lágọ̀ọ́ ọlọ́pàá. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá bọ̀ wípé ohun tá a bá nígbà ní olówó ó yẹ ká ti máa kọ́ láti tálíkà, àti pé ohun tá a bá níjẹ ká má fi rùn mú ò sàn láàrin ajé báyìí ni mo ní pẹkọrọ. Adíá fún ọ̀kan nínú àwọn àgbà nínú obìnrin tí wọ́n jẹ́ òṣèré sinimá àgbéléwò ti èdè Yorùbá, Mújí Afọláyan, èyí tó jẹ́ wípé láti bí ọdún mẹ́wàá sẹ́yìn báyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ arábìnrin yìí ni wọn ò ti rí wò nínú sinimá o, tí wọ́n sì ń béèrè ńbo ló lọ, ṣé orílẹ̀-èdè Nàìjíríà ló wà tàbí ó ti kúrò ní orílẹ̀-èdè yìí lọ sí òkè òkun. Báyìí ìní arábìnrin Mújí Afọláyan ń ló farahàn lórí ètò kan ètò wọn pè ní Oyin Mọ́mọ́, níbi tó ti tú kẹrẹpẹrẹ ọ̀rọ̀ sílẹ̀ lásìkò tí atọ́kùn ètò ọ̀hún tó ń fi ọ̀rọ̀ tó fi ń wa lẹ́nu o. Mújí Afọláyan ní ṣe rí kì í ṣe wípé bóyá òun sá kúrò tàbí òun kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní bó tilẹ̀ jẹ́ wípé tóun bá rìnrìn àjò òun padà wálé o. Ó ní púpọ̀ nínú àwọn ìṣòro èyí tó mú òun láti fún ara ní ìsinmi ni ìbanilórúkọ jẹ́, èyí tí àwọn tí wọ́n ń ta sinimá tí wọ́n ń gbé sinimá jáde tí wọ́n ń ba òun jẹ́ káàkiri ìgboro, tí wọ́n ń ba orúkọ òun jẹ́, ba òun jẹ́ láàrin àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ tí wọ́n jọ ń ṣeré sinimá òun. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, ó lóhun tó fa ìbanilórúkọ jẹ́ yìí kò ju wípé òun ò gbà fún àwọn tí wọ́n jẹ́ alágbàtà sinimá náà láti fi ẹ̀yìn òun lọlẹ̀ kí wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú òun. Ó ní ìdí rèé tí wọ́n fi ń ba òun lórúkọ jẹ́ o. Ó ní púpọ̀ nínú àwọn èèyàn èyí tá à ń rí gẹ́gẹ́ bí ẹni re èyí tí wọ́n ń gbé sinimá jáde, wọ́n ní ẹni ibi ló pọ̀jù nínú wọn o, nítorí wípé wọ́n á máa fi ìlọ̀kilọ̀ lọ àwọn obìnrin síwájú kí wọ́n tó kówó fún àwọn tí wọ́n jẹ́ olóòtú àti àwọn tó ń gbé sinimá jáde. Nípa ìdí èyí, ó ní púpọ̀ nínú àwọn alágbàtà sinimá yìí ló sọ fún àwọn òṣèré tí wọ́n máa ń lò tí wọ́n máa ń kó owó fún láti lọ rè yíya sinimá fún wọn wípé kí wọ́n má pe òun sí iṣẹ́ mọ́. Láti ìgbà náà ní púpọ̀ nínú àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ yìí náà ni wọ́n kọ ẹ̀yìn sóhun. Ó ní èyí tó burú bẹ̀ ni wípé àwọn ìyàwó ilé tí wọ́n lórúkọ nínú àwọn tí wọ́n ń ṣeré sinimá ọ̀hún ní àwọn alágbàtà sinimá náà ni wọ́n máa ń bá sùn, tó sì jẹ́ ohun tó burú jáyè nítorí kí wọ́n lè fún wọn ní àyè nínú eré kí wọ́n lè hàn láti rí wọn lórí afẹ́fẹ́ àbí amóhùnmáwòrán. Báyìí Mújí Afọláyan ni òun dá dúró. Ó ní ọ̀rọ̀ tí òun sọ yìí ó dá òun lójú wípé púpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ alágbàtà sinimá ni ó wò ó ni ó sì gbọ́. Èyí tó bá jẹ́ wípé irọ́ lòun pa kó bọ́ sí ìta gbangba láti wájà òun. Ó nínú inú òun dùn, ayọ̀ òun kún wípé kò sí alágbàtà àbí àwọn tí wọ́n ń gbé sinimá jáde tó lè na ìka rẹ̀ sókè wípé wọ́n rí ìwòwò àbí wọ́n rí etí pátá òun ní ìtàrí o, gẹ́gẹ́ bí Mújí Afọláyan bó ti sọ ọ̀rọ̀ náà. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.